ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù tí a mọ̀ sí AKUDA. Mo mọ̀ wípé púpọ̀ lára yín ò rántí fíìmù ìmọ̀ o, ṣùgbọ́n a fẹ́ jẹ́ kí ẹ mọ̀ láàárọ̀ yìí wípé fíìmù AKUDA apá kejì yóò máa jáde o láìpẹ́ láì jìnnà, torí wípé arábìnrin tí a mọ̀ sí Yetunde Barnabas tí ó jẹ́ ẹni tí ó ṣe fíìmù yìí ó ti gbé jáde o wípé apá kejì fíìmù AKUDA yóò máa ṣò ní orí Yetunde Barnabas TV láìpẹ́ láì jìnnà. Ẹ̀yin tèmi, fún ẹ̀yin tí ẹ ò tí wo apá kìíní fíìmù yìí, ẹ gbìyànjú láti lọ wo apá kìíní fíìmù AKUDA, torí wípé fíìmù náà ó dùn gidi gan ni. Itele ṣe bẹbẹ nínú fíìmù yìí, Yetunde Barnabas fúnra rẹ̀ náà ṣe bẹbẹ. Ẹ̀yin tèmi, tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí tàbí ẹ ń bá fídíò àpàdé fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ta ni òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù AKUDA? Ẹ tẹ orúkọ òṣèré yìí, ìdí kan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré yìí, ẹ tẹ̀ sínú comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀, ká lè fọ̀rọ̀ jómẹ́tòrò ọ̀rọ̀ lórí rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa ní lẹ́ẹ̀kan sí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ire lójú wọ́n máa rí o, ẹni tó bá ní ká máa bọ̀ òun la ò ní dé bá lé lágbára Èdùmàrè. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀, ó dìgbà.